pray bẹ́ẹ̀. Ẹ tan máìkì yín, ọlá prayer. Ṣé Mùsùlùmí ni yín ni àbí ọmọ aládé? Mùsùlùmí ni. Ok, ẹ káàbọ̀ sáàrin wa. So, ibi tẹ́ ti bá wa, ká bẹ̀rẹ̀ láti bẹ̀. So, àyà Kùránì yìí 14:4. So, ìmọ̀ bóyá borípẹ̀ ti wà pẹ̀lú wa ó ṣe jẹ́. Bàbá ọba Fújì, wọ́n náà àwọn fámílì gbogbo wọn wà bẹ́yẹn, ìyàwó àtọmọ wọn wà bẹ́ẹ̀ tán gbọ́ wa. So, wọ́n gbọ́ ètò wa tá a ní sọ wípé ọmọ Yorùbá tí bá lọ ń ṣe ẹ̀sìn Mùsùlùmí olùsìnà ni according to àyà Kùránì yìí. So wọn láwọn fẹ́ gbàgbọ́ yé rẹ̀ pé àwọn ti gbọ́ nǹkan tá a sọ ṣùgbọ́n àwọn fẹ́ káwọn àáfàá náà kí wọ́n wá ṣàlàyé. So àyà Kùránì yìí ẹ bá wa kà á kì í bá wa tú ní Yorùbá. So bàbá wo béèrè lọ́wọ́ yín, ẹ ṣé gan. Wàmá àrùsálínà bismillahir rahmanir rahim. Ọlọ́ni wàmá àrùsálínà min rasulin. Ọlọ́ni àrán nínú àwọn òjíṣẹ́. Illa bil lisanin qawmi. Àyàfi kó jẹ́ pẹ̀lú ahọ́n àwọn tó jẹ́ àwọn ìlú àbóyá ìlú kan ni, bóyá kí n sọ pé bóyá èdè ìlú ibi tí wọ́n wà wọn ni. Ó wá ní Yorùbá yí náà làwó láti ṣàlàyé fún wọn. Fayodillu Allahu man yasha'u. Ẹni tí ó bá sì wù Ọlọ́run ní máa ń fi mọ̀nà, ẹni tó bá wù ní máa ń ṣì lọ́nà. Wáyà àdí man yasha'u. Ẹni tó bá sì wù Ọlọ́run bá Allah òní máa ń tọ́ sọ́nà. Wa huwa al-azizul hakim. Ọlọ́run bá lọ́ba abiyì ọ̀pọ̀ ọ̀jọ̀gbọ́n dẹ̀ ni. So mo ti tún bí ó ti wà ń bẹ̀. Ok, ẹ ṣé gan àfà, mo like bẹ́ẹ̀ ṣe tu and mo dẹ̀ hope kó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà ń bì ẹ máa farabalẹ̀ ẹ máa bá wa sọ òdodo, ṣe understand. Now ẹ sọ pé Allah ní òun ò ní rán nínú àwọn òjíṣẹ́ àyàfi èyí tí ó bá máa sọ èdè, ṣé bí èdè ni ẹ mean by ahọ́n? Pẹ̀lú èdè bẹ́ẹ̀ni. Alright, àfi èyí tó bá máa sọ èdè àwọn èèyàn yẹn. Ìbéèrè mi sì ni wípé ṣé ẹ mọ̀ wípé ahọ́n tọ̀dọ̀ tiwa yìí ó yàtọ̀ sí ahọ́n ti Lárúbáwá? Àfà ṣe wà ń bẹ̀. Ahọ́n tọ̀dọ̀ tiwa ṣé bó yàtọ̀ sí ti Lárúbáwá? Ẹ continue, mo ń gbọ́ yín. No, mo ń béèrè báyẹn, mo expect pé kẹ́ fún wa ní. Èdè wọn yàtọ̀ sí èdè wa, yes. Ok, èdè Lárúbáwá ó yàtọ̀ sí èdè tọ̀dọ̀ tiwa, ahọ́n Lárúbáwá ó yàtọ̀ sí ahọ́n tọ̀dọ̀ tiwa. Allah wá ń sọ bí wípé òun ò ní rán nínú àwọn òjíṣẹ́ àyàfi ahọ́n èdè àwọn èèyàn yẹn. Ta ni òjíṣẹ́ tí wọ́n rán tó jẹ́ ahọ́n tọ̀dọ̀ tiwa? Tẹ̀rí ṣé mo lè ṣàlàyé ọ̀rọ̀ àbí ẹ kàn fẹ́ bèrè bèrè? Ẹ lè ṣàlàyé. Ẹ̀rọ àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ yẹn dà gẹ́gẹ́ bí nísìnyí ká sọ pé mo fẹ́ mú àpèjúwe kan wá ni ọ̀rọ̀ ṣe bákan àbọ̀ ẹ jẹ́ kí n lò báyìí. Nígbà tá à ń pe Allah, ẹni ká máa sọ pé Allah Ọlọ́run bá àyà ká máa sọ pé Allah. Kódà àwa ń pe Ọlọ́run ní Yorùbá ní ọ̀dọ̀ wa ń bí báyìí. Lẹ́yìn ní kí Mùsùlùmí máa dákọ̀ Allah, ẹni kí Yorùbá máa dákọ̀ Ọlọ́run. Ẹ má bínú, ṣé Ọlọ́run ilẹ̀ Yorùbá kọ́ ni Ọlọ́run tí ń bẹ nílẹ̀ Lárúbáwá ni? Ok, àfà, mo fi pé. Ẹ má bínú, ẹ dákun, ẹ má bínú. Mo kàn wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ni. Ok. Màá bọ́ síbi ìdáhùn yín tẹ́ bèrè, ẹ dákun, ẹ má bínú. So tó bá pé Ọlọ́run kan náà ni Ọlọ́run ilẹ̀ Yorùbá yìí náà ní bá ń rọ̀nà oko tí ń jẹ́ oko ìlú yẹn. Definitely, because Ọlọ́run yẹn náà ní ọ̀rọ̀ tó bí báyìí, ojú tí sì ń rọ̀ ń bí báyìí, ó náà ní ọ̀rọ̀ nílùú mi, rọ̀ ní kọ́ńtírì mi. Ọlọ́run tí ń rọ̀jò ń bí báyìí, tí ń ran òòrùn ń bí báyìí, òun náà ní ran òòrùn ní àbí Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ní sí nǹkan wọ̀nyí ni. Àfà, sincerely, tábà sọ̀rọ̀ nípa language, mo ń bọ̀ abẹ́, mo ti bọ́ síbi tí
tẹ́wọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa language wípé bóyá ó rán ó bá àwọn àjọ rẹ̀ sọ̀rọ̀ nípa èdè rẹ̀. Tẹ́rí lárúbáwá tí wọ́n ń fọ̀ níbẹ̀ yẹn tí ó ní àsọ̀kalẹ̀ èdè lárúbá tó fi sọ kùránì kalẹ̀ níbẹ̀ yẹn kì í ṣe pé ara lárúbáwá ni ọlọ́run sọ kùránì kalẹ̀ fún. Kì í ṣe ara lárúbáwá kì í ṣe ara lárúbáwá lọ́lọ́run sọ kùránì kalẹ̀ fún rárá. Ọlọ́run sọ kùránì kalẹ̀ ó sọ kalẹ̀ for the whole world ni kì í not only lárúbáwá. Àfọ̀ọ̀la àǹtí mo fẹ́ kẹ́ mọ̀ ń bẹ̀ yẹn ẹ jẹ́ kí ìbéèrè tó kan bá sọ pé tẹ́wárí èdè tí kálukú máa sọ. Mo ń bọ̀ ètò láyé ẹ̀mọ̀ kan wọ́n ti ń kúrò lórí question tí mo bí wọ́n so mi ì dẹ̀ fẹ́ kán kúrò lórí question tí mo bí wọ́n àfà gbogbo ibi ìyẹn tí mo fi fẹ́ stop wọn wọ́n ti fẹ́ kú omi. bẹ́ẹ̀ ni èmi náà máa dá wọn padà síbẹ̀ so àfà ṣe rí ní ti pé ọlọ́run rọ̀jò níbì kan kíní kan a sì máa débẹ̀ yẹn nǹkan tí mo sì bí yín gangan ni wípé aníta ni wọ́n rán sí àwa ọmọ Yorùbá ní èdè tọ̀dọ̀ tiwa ní ahọ́n tọ̀dọ̀ tiwa ṣebí ìjọ kan ṣáà ni àwa ọmọ Oòduà yìí náà ta ni wọ́n rán sí wa ní èdè tọ̀dọ̀ tiwa tó yẹ pé tó bá sọ̀rọ̀ a máa gbọ́ yé tó bá pòwe a máa mọ̀ pé òwe ló pa tó bá sọ pé ẹ má débẹ̀ a máa mọ̀ pé ẹ má débẹ̀ ni ó ń sọ nǹkan tí mo bí yín nìyẹn sà so ẹ padà sórí ìbéèrè mi gbogbo ìtẹ́ sọ yẹn ò tí ì dá mi lóhùn àwọn èèyàn wà àwọn mùsùlùmí náà ń wò yín Afáọlá so ẹ tan máìkì ẹ dá mi lóhùn sàá ṣe. ẹsẹ rí ó dàbí ẹni bá wà ní ìlú France sẹ́wọ̀n pé mùsùlùmí náà wà nínú France kí àwọn abẹ́rẹ́ lọ kí France náà wá bèrè pé àwọn òwúlọ́ lọ ní aláàrán wá sí ọ̀dọ̀ àwọn gẹ́gẹ́ bí èdè àwọn. Sẹ́rí kò sáwọn tí wọ́n ra àwọn tí ó bá jẹ́ bí àáfàá ìlú yẹn tí wọ́n kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ yẹn òun làwọn tí Ọlọ́run rán sí ìlú yẹn. So àwọn tí ok ẹ dúró ẹ ṣe sùúrù o ẹ má bínú àwọn àáfàá ìlú yẹn ṣé àmútọ̀run wá ní èdè lárúbáwá wọn ni àbí wọ́n lọ kọ́. ok sẹ́wọ̀n pé wọ́n kọ́ Yorùbá náà àbí wọn kọ́. ẹ farabalẹ̀ ọ̀hún kì í kọ́ mother tongue ibi tó bá bí ń sí èdè bẹ́ẹ̀ yẹn ẹ ṣe sùúrù àáfàá ẹ ṣe sùúrù àáfàá náà ẹ ṣe sùúrù. mo wà pẹ̀lú yín. ọ̀hún kì í kọ́ mother tongue náà èdè táwọn ìyá yín bàbá yín tó bá fi sí yín lẹ́nu is mother tongue náà wọn kì í kọ́ ṣe understand nǹkan tí mò ń bí ni pé àwọn àáfàá ìlú yẹn ṣé àmútọ̀run wá ní lárúbáwá wọn ni àbí wọ́n lọ kọ́. Sẹ́rí àwọn tá à ń pè ní language yes sir ẹ mú ìjà dá àwọn ní tá à ń pè ní language wọ́n máa ń kọ́ gẹ́gẹ́ bá wọn fẹ́ràn ìgbà tí wọ́n ń kọ́ ǹjẹ́ ẹ lè fún wa ní àyà kan nu kúránì bí tó ti sọ pé a sọ kúránì kalẹ̀ nítorí ẹ̀yin tí ẹ ò kì í ṣe ọmọ lárúbáwá ẹ̀yin tí ẹ kì í ṣe ọmọ lárúbáwá yẹn ẹ lọ kọ́ lárúbáwá ǹjẹ́ lè fún wa láyà yẹn sà. ok ǹjẹ́ àyà kan tí àwọn tó wà ní outside country yẹn tí wọ́n kọ́ Yorùbá yẹn ǹjẹ́ a lè mú òwe ọ̀rọ̀ kan wá nínú ilẹ̀ Yorùbá tó sọ pé ẹ gbọ́dọ̀ mọ kọ́ Yorùbá yìí gẹ́gẹ́ bíi pé ẹ gbọ́ Yorùbá. ǹjẹ́ ẹ gbọ́ pé àwa sọ fáwọn ọkọ yìí pé ẹ wá ẹ lọ kọ́ Yorùbá ẹ ṣe sùúrù ẹ yẹ kí n délẹ̀ a ò dárú ìyẹn bẹ́ẹ̀ dárú ẹ yẹ kí n ṣàlàyé fún yín ṣáà sọ fún àwọn èèyàn yìí pé ẹ lọ kọ́ èdè Yorùbá o kẹ́ ẹ bá lè sọ̀rọ̀ kẹ́ ẹ bá lè bá ẹni tó dá yín sáyé tó fún yín ní èdè tọ̀dọ̀ tí kẹ́ ẹ bá lè bá sọ̀rọ̀ ẹ lọ kọ́ èdè Yorùbá ṣáà sọ bẹ́ẹ̀ ni ṣáà sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn ẹ dá mi lóhùn ṣáà sọ pé káwọn èèyàn lọ kọ́ èdè Yorùbá nítorí kán bá lè bá ẹni tí ó dá wọn pé kán bá lè bá sọ̀rọ̀. ẹ dá mi lóhùn ọ so àáfà wọn ò rán àwọn ọmọ lárúbáwá ni wọ́n rán Muhammadu sí o torí pé àwọn ọmọ lárúbáwá ló ń sọ èdè lárúbáwá kò kí ń ṣe èdè tọ̀dọ̀ ti wá ọmọ Oòduà ni wá ọmọ rúmọlẹ̀ ni wá èdè Yorùbá là ń sọ ṣó ti yé yín à ń jẹ́ kó yá àwọn èèyàn sẹ́ẹ̀ mo fẹ́ mọ àáfàá náà bí tó bá dá a lójú kó wá sókè kó wá sọ fún wa pé Muhammadu sẹ́ wọ́n rán sí wa. Mr. Sodiq. Naam. Kẹ́tọ́ bẹ́ẹ̀ question lọ́wọ́ mi lórí ayé ẹ̀ṣẹ̀ ń gbọ́. Okay. Ṣé ń gbọ́? Àkọ́kọ́ ni pé bí mo ṣe wà ẹ̀ṣẹ̀ ń gbọ́. Mo ní nǹkan kan. Mi ò wá láti abẹ́ ń jà láti pé kájọ náà ni. Bọ̀tẹ́ bá fa balẹ̀ fún mi, ẹ máa ọ̀dọ́sán nǹkan tí mo ń tẹ́ra ti sọ. Okay. Ṣé ń gbọ́?
ẹ má sọ fún pé kí n dá àyà kan torí pé àyà yẹn kì í sí pé ó ṣàyédé wà níbi bèbí jẹ́ pé ìkan tí ń bọ̀ bí fọ́kù tó kàn áyà ilé káàsùn pé mo sọ̀rọ̀ kan ní sẹ́yìn gbọ́ mo sọ̀rọ̀ kan ní ìsìn mo ní ẹ máa lọ má sọ fún pé ẹ máa lọ ẹ kẹ́yìn bí pé bó ni kí n máa lọ bí fọ́kù pé ó ti máa rán kan tí mo ń sọ bọ̀ kó tó pé mo sọ pé kẹ́ ẹ máa lọ ṣé ẹ rásá kan tí mo try to sọ yìí. Mr. Sodiq, ẹ ti ń wà defensive already àti ẹ ti bẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ calm down. Mo ti sọ pé tẹ́ ẹ bá ní answer fún question tẹ́ bá sọ pé ẹ mọ̀ mí ní fi ń ṣe yẹ̀yẹ́ now you cannot know everything even me I cannot know everything. Ẹ ti ń wà defensive àti ẹ ti bẹ̀rẹ̀ ẹ calm down. Ṣé ká bẹ̀rẹ̀ nísìn? Mo ń gbọ́ yín. Okay, first question mi ni wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ta ni Allah rán sí gangan? Ó rán sí gbogbo àgbáláyé. Àgbáláyé. Èdè wo ni Allah fi rán? Ó rán ní èdè tí ó yẹ láti fi lè ṣàlàyé fún gbogbo wa pátápátá. Èdè wo ni yẹn sá? Ìyẹn tó jẹ́ Lárúbáwá. Lárúbáwá, okay, no problem. Now, Lárúbáwá yẹn ṣé gbogbo ayé ló ń sọ Lárúbáwá? Kì í ṣe gbogbo ayé ló ń sọ Lárúbáwá. Okay, so which means pé message yẹn kò lè jẹ́ okay, ẹ sọ̀rọ̀. Okay. Kì í ṣe gbogbo ayé ló ń sọ Lárúbáwá. But Allah subhanahu wa ta'ala ó ti mọ̀ pé yóò rọrùn fún wa láti lè sọ tó jẹ́ sí pé àwọn nǹkan sì wà nínú wa lónìí kí n kọ́ wọ́n lọ ń kọ́ wọ́n sì ń gbọ́ wọ́n sì understand ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ náà tó pé Lárúbáwá tó pé mo understand kéwù yẹ pé mo ò lè dàkà tó pé ilẹ̀ Yorùbá tí mo wà lónìí mẹ́ẹ̀mí dádì mi ò lè dáwèé kà tó pé ilẹ̀ Yorùbá sì ni mọ́ wà o mo lè dáwèé yẹn kà. Mr. Sodiq ní sọ̀rọ̀ sà ṣé ẹ̀yin lè sọ Lárúbáwá? Bẹ́ẹ̀ni. Okay, ẹ jẹ́ invite ọ̀rẹ́ mi ẹ máa ní conversation in just Lárúbáwá mo ń bọ̀ ẹ jẹ́ n sáré wò bóyá wà online kí n invite ẹ kọ just 5 minutes o ẹ sọ̀rọ̀ kò ọ̀rọ̀ yẹn kì í ṣe pé ó ní láti be about Quran just general conversation okay báwo ni o how's your day so mo ti invite ẹni ẹ jẹ́ n ṣe tán ṣe rí pé mo ń jẹ́ kẹ́ land but tẹ́mi bá ti ń sọ̀rọ̀ ẹ fẹ́ kí n land I don't understand ẹ jẹ́ kí n land. ṣé ẹ máa gbọ́ ṣé ẹ máa gbọ́ ṣé yẹ gẹ́gẹ́lẹ́ nílò ní bíbá yìí. Ẹni sọ̀rọ̀ ẹ mọ̀ pé language yẹn wà important because ìgbà tí mo bí ẹ sọ wípé wọ́n ná can I finish Mr. Sodiq? No ẹ má máa stop. No. Mama SMS àbí. No I'm not SMS. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n máa land point mi láì bẹ́ẹ̀ ṣe ń gba ọ̀rọ̀ lẹ́nu mi it's very disrespectful. MSS bàbá ìyàwó MSS bàbá. Mi ń ṣe ìyàwó MSS bàbá ìyàwó Allah ni mi. Ìyàwó Allah kọ́ ìyàwó Ọlọ́run níyàwó. Ẹ wo ẹ má accuse MS bàbá ọ ṣe rí pé ti accuse wọn pé ó lè ní wọn ẹ tún sọ pé wọ́n ṣe adultery nísìnyí ẹjọ́ mi ń ṣe ìyàwó MS bàbá ọ ìyàwó Allah ni mi. Ẹni yẹn ò tí ì dé. Èmi ò ń darú lé o èmi ò ń dálérò àbí kí ló máa ń pè ẹjọ́. Ẹni yẹn ò tí ì dé àbí. Ẹjọ́ ẹ jẹ́ kí n bèrè question kan lọ́wọ́ yín. Ẹ jẹ́ kí n bèrè question kan lọ́wọ́ yín. No Mr. Sodiq. Ẹ jẹ́ kí n bèrè question kan lọ́wọ́ yín ṣe máa dá mi lábẹ́ ní dá mi lóhùn. No Mr. Sodiq ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ tán because ẹ jẹ́ kí n land point mi látẹ̀kàn. Ẹjọ́ ẹ jẹ́ n bèrè question kan lọ́wọ́ yín ẹjọ́ mo fọlọ́ àbẹ̀ yín. After this question Mr. Sodiq tí n bá ń sọ̀rọ̀ tẹ́ bá carry on láti máa interrupt mi a máa ṣe agídí fúnra wa lálẹ́ ni because ẹ ti ń vex mi nísìn. Ẹ má bínú. Ẹbí question yìí tẹ́ bá ti ṣe tán ẹ má interrupt mi mọ́ máa jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Kí ẹni yẹn tó dé. Láyé nẹ́tíwọ̀kì yín wọ́n ti wà ní báyìí already. Ètò láyé network ẹ padà ètò láyé ẹni yẹn ti wà ní báyìí already ṣé gbogbo iléeṣẹ́ ń gbọ́ Mr. Sodiq ṣá alright Mr. Sodiq kí ni question yín one question I need láti move on. Question mi ni pé ṣé ẹ̀yin decide pé ẹ̀yin fẹ́ jà fún ilẹ̀ Yorùbá ni. Yes, mo ti decide, yes. Okay. Ẹ decide pé fẹ́ jà fún ilẹ̀ Yorùbá. Yes, mo ti decide. Mo fẹ́ bí question kan lọ iṣẹ́ ń gbọ́ o. Ẹ dẹ̀ má parọ́ o. Ẹni sùúrù ẹ̀yin ti bẹ̀rẹ̀ question kan jẹ́ káwa náà béèrè mí. Ṣẹ́yìn náà ti decide láti jà fúnlẹ̀ Lárúbáwá. Kì í pé mò ń jà fún ilẹ̀ Lárúbáwá, mò ń jà fún ẹ̀sìn Allah subhanahu wa ta'ala. Mò ń jà fún ẹ̀sìn Ọlọ́run ọba. Ṣé ẹ̀sìn Ọlọ́run ọba ni ẹ̀sìn Islam? Bẹ́ẹ̀ni. Àbí ẹ̀sìn Allah? Ẹ continue omi ọ̀fọ̀.
ọlọ́run ọba náà ló Okay, jẹ́ Emma Binu, ọlọ́run ọba Emma náà ló Binu, jẹ́ Emma Allah. Binu, Emma Binu, Emma Binu. Ejo, or mo ti gbé Razan. Razan, please, if you can come up, just literally. I know you are busy. 5 minutes. You're going to have a conversation only in Arabic. I'm not even 5 minutes. Let me time it 2 minutes. Yeah. I'm going to set 2 minutes, Razan. You're going to have a conversation in only Arabic with Mr. Sadiq. Because What is when the I asked, subject? when I asked Mr. Sadiq that which messenger was sent to the whole world, he said Prophet Muhammad. I said, okay, which language was Prophet Muhammad sent in? He said Arabic. And I said, does the whole of the world speak Arabic? He said, no, but it's very easy to learn. And Razan, you know that most Muslims, over 80% of Muslims, they don't speak Arabic. So Mr. Sadiq Ejo, 2 minutes in Arabic alone. Go ahead, Razan. Thank you. اوكي يلا نحكي عربي شوية حتى بلكت انت تفهم علي يا شيخ ولا شنو؟ يا شيخ تفهم علي؟ لا حول ولا قوة إلا بالله. الشيخ مش عم يفهم يعني. Okay, I will change my accent. Maybe he will understand in the Arabic accent. عاوز تتكلم عربي معايا يا شيخ؟ طب تفهم عليا دلوقتي ولا مش فاهم عليا دلوقتي؟ طب أنا دلوقتي غيرت للمصري، عاوز أقلب لك سوري؟ عاوز أقلب لك عراقي؟ لا حول ولا قوة إلا. He's not understanding me, mommy. Mr. Sadiq. I actually Mr. Sadiq. Mr. Sadiq. Mr. Sadiq, don't go quiet now. Because nǹkan tí mi appreciate ni wípé ẹ máa ń try láti lo Lárúbáwá yẹn as this superiority something over people that cannot speak it. But it shows that, Razan, these people cannot even speak and understand what they are reading. They're just memorizing. Yep. And the Quran, actually, Jabola, I actually do have like verses from the Quran, and some of them are actually been written by atheists. They are not even accurate verses from the Quran. But if you bring it on the screen, some even say, "Oh, this is Quran," because they don't understand the Arabic. They don't understand it. Gbogbo mi mọ nǹkan tó ṣe network, Mr. Sadiq. Mr. Sadiq, are you there? Because we need to tẹ̀síwájú, we need to carry on. Because all of a sudden, sàn kankan mọ́ ní ìsìn, mi mọ nǹkan tó ṣẹlẹ̀. Gbogbo ìgbà tẹ́mi ń sọ̀rọ̀, ẹ̀ ń gbọ́rọ̀ lẹ́nu mi, ẹ̀ jẹ́ kí n land. Now, all of a sudden, you are quiet. Ẹ jọ̀ọ́, Mr. Sadiq, ẹ bá wa on mute. If not, I'm gonna drop yín. We need to move on. Hello. Mr. Sadiq, are you there? Ṣé gbọ́dọ̀ tí mo sọ mo ní kọ́. Ní call o, because tó bá jẹ́ ní call, ó máa swipe yín out of the app. Ó máa show teacup, kò show teacup. Ní call. Wàláì mo ní kọ́, wàláì. Okay, no wahala. Mo ti gbà yín gbọ́, no wahala. Now, Mr. Sadiq, máa bi yín again. Do you speak and understand Lárúbáwá Arabic? No, mi ò pé mo wá ibẹ̀ láti wá ṣe gbogbo àwọn nǹkan báyìí. Ṣé o ṣe yẹ pé mo wá ibẹ̀ láti wá máa ṣe àwọn nǹkan báyìí? So ìyẹn mi ni wípé nǹkan tẹ̀ ń kà nínú Quran, what you are reading, lè possibly understand it. Kí ló ti mi ní understand it? Mo understand it, but kí pé ìyẹn gẹ́gẹ́ mo nílò tó pé ẹ kí n sọ kí n kàn fi ṣẹ́ ń gbọ́ o. Mi ò wà níbi kan ní sẹ́gbọ̀. Surah to UNICEF, ẹ bá wa gbé any random ayah wa in Arabic, Lárúbáwá. Any random ayah, just the Lárúbáwá, just the Arabic, please. I don't like it when people are not humble enough to say, okay, I don't know the language. Kò sí wàhálà. Just in Lárúbáwá, ẹ má jẹ́ kí English show, just Lárúbáwá. Because ẹni sùúrù, Mr. Sadiq, gbogbo ilé agents don't come for yín. Wọ́n ti ń sọ assalamu alaikum. Ẹ má jẹ́ káwọn people ní superiority kankan. Because yes, ma'am. Because most of them, they can't read. They don't understand what they're reading. One more. All right, Mr. Sadiq, ẹ bá wa ka àyà yìí. Luckily, ọmọ Lárúbáwá wà pẹ̀lú wa lálẹ́, alhamdulillah. So, Mr. Sadiq, ẹ bá wa gbóhùn sókè. Read this, and mama get it, Razan, kó confirm it. Thank you. Question máa sọ fún ìjọba tó bì lọ́wọ́ iṣẹ́ ń gbọ́. Hello. It's okay. Ṣé ń gbọ́ mi? Mr. Sadiq, Ikra, right now, please. Ṣé ń gbọ́ kí mo sọ? Tí n bá kàṣẹ èyí fẹ́ gbàgbọ́. Mr. Sadiq, Ikra, it frustrates me. I don't want to hear anything. Okay, if he reads the one that I have on my screen, please. Okay, no problem. Okay. Can you read this one? Yalla. Sorry, Queen, no problem. All right. Go ahead. You can read this one. I can't read it, Kalla.
and read it. It's very clear. Yeah. First verse. I mean, it's very clear, to be honest. If you want, I can I can't maybe read, show it. I can't read it. Did. I can't stay there for read anything. So, which means pé Mobo Shenka Larubawa, you don't know Arabic. No, Mr. Sadiq, look, Ejo, I'm feeling the second-hand embarrassment on your behalf because mo, mo. Ẹ jẹ́ ká move on. Ẹ ń delay gbogbo ṣe this gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí deflection Ṣé tactic. ẹ máa gbọ́ ṣé ń No, gbọ́? excuse me. Ẹ má gbọ́rọ̀ lẹ́nu mi mọ́, mo ti warn yín about that. Àtẹ̀kàn tẹ́ bá sọ Lárúbáwá, if you don't speak the language, let's move on. Ẹ jọ̀ọ́, àgbàlagbà ni gbogbo wa, we are all adults here. There's no need to pretend. Ẹ má Ẹ máa gbọ́. pretend. Ẹ gbọ́ tèmi sọ ṣé ń gbọ́ o. Mi ò wá bíbà fáwọn nǹkan báyẹn láti wá bí question lọ́wọ́ yín ni mo wà after mi bíbà tó pé tí mo bá kà fún yín ẹ lè gbàgbọ́. So ti yé báyẹn tí mo bá kà fún yín ẹ lè gbàgbọ́. Ẹ kọ́kọ́ kà. Ikra. Mr. Sadiq, this is your last chance because you're really starting to piss me off. And me, le paro, mo fẹ́ drop in because we are not getting. I be comment section killero because I'm getting annoyed. Mo feel bẹ́ẹ̀ ni pé mo ti wà patient enough pẹ̀lú yín. Do you want to read or you want to go down, Ejo? Ètí bá ti wò yín. MS Baba, please, make time for our people. Oh yeah, before anybody is requesting, especially from MS Baba, oh yeah, come and check your credentials. Who are you? What is your knowledge? Do you speak the language? Because it's a language. You won't understand it. But you don't understand it either. What are you talking about? Sheikh Rido Ekale. Ekalema, Ekwataro. Yes, sir. Ekabo Seto, welcome. Yes, ma. Àkọ́kọ́ náà, èmi ò join yín rí. Kódà mo fẹ́ lè sọ pé mi ò gbọ́ MS Baba rí láyé mi. Àkọ́kọ́ lélẹ̀. So, You're welcome. ìgbà tí mo dẹ̀ rí tí mo ní kí n join kí n béèrè báwo ni ṣe sí yín, èwo lẹ̀yin ṣe nínú ẹ̀? Ṣé Muslim ni? Ṣé Christian ni? Because ẹ rí pé mo dákẹ́ mò ń gbọ́ bí gbogbo àwọn kìíní ẹ̀ ṣe ń lọ látàárọ̀. Okay, Sheikh ẹ tún dá yín lóhùn. Kì í ṣe Muslim torí àwọn Arab àwọn ni Muslim, kì í ṣe ọmọ Lárúbáwá. Yẹ kì í ṣe Christian àwọn Israelites àbáwọn Jew làwọn yẹn, àwọn Europeans àwọn ni Christian. Ṣé understand? Ọmọ Yorùbá ni wá, àṣà àti ìṣe wa dẹ̀ là ń ṣe. Ọlọ́run tó dá wa, Ọlọ́run tọ̀dọ̀ tiwa, Ọlọ́run Olódùmarè kò lẹ́sìn. So à ń jẹ́ kó yá àwọn èèyàn wípé inú ìṣìnà ni wọ́n wà. Ẹ̀sìn Islam irọ́ lásán ni. Wípé àwọn Fúlàní kan lúgọ sábẹ́ ẹ̀sìn yẹn wá fi jà wá lógun ni wọ́n fẹ́ wá fi gba ilẹ̀ wa ni. Allah kò dẹ̀ kí ń ṣe Ọlọ́run Olódùmarè, ère lásán ni. Ère tán fọwọ́ mọ, ó lójú kò fi ríran, ó lẹ́nu kò lè sọ̀rọ̀, ó lẹ́sẹ̀ kò lè gbé. Allah ò dá nǹkan kan, gbogbo nǹkan tó wà nínú Quran claim lásán ni. Anybody ló lè claim wípé òun lòun dá nǹkan. So bí ó ṣe jẹ́ nìyẹn. Nǹkan tẹ́ bá fẹ́ dá sí yìí tá à ń sọ́nsìn. Òun ni pé wọn ò rán Muhammad sí wa àti treat eléyìí tá à ń sọ́nsìn ni pé àwẹ̀ tẹ́ ń gba ìrun kíkí tẹ́ ń kí everything tẹ́ ń ṣe ní Islam àwọn Sabians ló ń ṣe, ẹlẹ́bọ̀dẹ̀ ni wọ́n. So ẹ ṣé gan. Ok, lọ́dọ̀ tí yín báyìí, kí ni àǹfààní tí ẹ̀sìn tí yín mú wá fún wa? Àǹfààní wo ló wà nínú? Mo sọ lẹ́ẹ̀kan, mo sọ pé a ò lẹ́sìn, ìran Yorùbá ò lẹ́sìn, ọmọlúàbí ni wá, we know the right from the wrong. Ẹ̀sìn kọ́ ló máa kọ́ wa ní nǹkan tá a máa ṣe, ṣé ẹ understand? Ẹ̀sìn kọ́ ló ń kọ́yàn níwà. Àṣà àti ìṣe yín ló máa kọ́ yín ní ìwà yín. Òun àṣà wa, ọmọlúàbí ni wá, a ti mọ the right thing láti ṣe, ká bọ̀wọ̀ fágbà, ká ṣe dáadáa sáwọn ará ilé wa, kò kí ń ṣẹ̀sìn ló máa sọ fún wa. In fact, nǹkan tẹ́sìn mú wá, ìkórìíra ni ẹ̀sìn mú wá, ẹ̀sìn Islam. Ẹni tí ò bá ti ṣe Islam, ó ní ká kẹ́yìn sí, ká kórìíra ẹ̀, a lè pa á. Kò bá jẹ́ ìyá wa, kò bá jẹ́ bàbá wa, a ò gbọ́dọ̀ bá ṣe. Ṣé understand? But nílẹ̀ Yorùbá wọn ò kọ́ àwa bẹ́ẹ̀. So ẹ̀sìn kan ló máa ń kọ́yàn morals inú àṣà àti ṣe ló máa ti kọ́ yín. Ok, nǹkan tí mo fẹ́ wá béèrè nísìnyí pé mo rí pé ẹ̀ ń pè Islam ò dáa tó sì já sí pé àwa kan ti wà nú ẹ̀
pẹ̀lú àṣẹ tọ́lọ́run ẹ̀rí èmi ò mọ mi mọ bó ṣe jẹ́ o but nínú Yorùbá tá a mọ̀ yìí náà nínú Yorùbá yìí náà tó yẹ pé nínú Yorùbá tán bí wá sí tá a wà nú èyí náà àwọn baba ńlá kún bàbá wọn lọ́pọ̀lọpọ̀ wọn náà wọ́n gba ẹ̀sìn yìí látara pé wọ́n rí pé ọ̀nà wà ń bẹ̀. ok ṣé kẹ́ kí n dá yín kí n jẹ́ kẹ́ dúró bẹ́ẹ̀ yẹn àwọn baba ńlá kú bàbá wa tẹ́ sọ yẹn wọ́n gba ẹ̀sìn yìí torí wọn ò mọ nǹkan tó wà ń bẹ̀ mò ń sọ eléyìí fún yín again wọ́n gba ẹ̀sìn yẹn torí pé wọn ò mọ nǹkan tó wà ń bẹ̀ ìsìn àwa fẹ́ wo nǹkan tó wà ń bẹ̀ àwa ọmọ láti lọ kéwú báyìí àti adẹ ti kàwé àti rí nǹkan tó wà ń bẹ̀ àwa rí pé nǹkan tó wà nù kínní yìí kò bá làákàyè mu kò bọ́pọlọ mu àkọ́kọ́ ẹ̀sìn yìí ó fààyè gba ẹ lè fẹ́ ọmọ kékeré ọmọ ọdún 6 kẹ́ẹ̀dẹ̀ bá sùn lọ́mọ ọdún 9 kò sí nǹkan tó burú ń bẹ̀ ọmọ ọ̀dọ̀ yín ìyẹn ẹni tó ń ṣiṣẹ́ fún yín ọmọ ọ̀dọ̀ ẹ lè bá sùn kò sí nǹkan tó burú ń bẹ̀ ẹ lè fẹ́ ìyàwó yín pẹ̀lú àníyàn pé tó bá di next week máa kọ̀ ẹ́ lẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ nǹkan tó wà ní Islam ni ìyàwó yín tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ bá sọ pé ẹ ò tún fẹ́ bẹ́ẹ̀ ẹ kọ̀ lẹ̀ ẹ tún wá sọ pé tó fẹ́ fẹ́ padà ìyàwó yín yẹn dandan ni ó gbọ́dọ̀ lọ fẹ́ ẹlòmíì kẹ́lòmíì bá a sùn tó bá bá a sùn ẹni yẹn á kọ̀ lẹ̀ á ṣètò wá padà sọ́dọ̀ yín ó wà nú ẹ̀sìn yín kò sí nǹkan tá a mélòó mo fẹ́ kà bàbá lè fẹ́ ọmọ ẹ̀ bàbá ó lè fẹ́ ọmọ ẹ̀ tí obìnrin míì bá bí fún outside wedlock bàbá yẹn tó ọmọ yẹn bá wá tí obìnrin yẹn bá bí obìnrin bàbá yẹn tún lè fẹ́ ọmọ ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ní ẹ̀sìn Islam ẹ̀sìn òfo ní orí burúkú so ìyẹn lájọ fẹ́ lèmi àti yín jọ fẹ́ gbéyẹ̀wò àwa jọ wò pé mo wà pẹ̀lú yín pé nǹkan yìí ṣó make sense. gbogbo nǹkan bíi 6 sí 7 tẹ́ kà ní ìsinyìí ṣé inú Quran ló wà ní àbí hadith. èyí tẹ́yìn bá fẹ́ béèrè tẹ́yìn wò pé kò bójú mu nínú ẹ̀. ẹ̀ka àzìmọ́mí pé ẹ̀ka nǹkan méje. bóyá èwo lẹ́yìn fẹ́ nú ẹ̀ gangan ẹ̀ẹ́kọ́ sọ èyí tí mo sọ tẹ́yìn rí pé kíní yóò bójú mu. ẹni bàbá lè fẹ́ ọmọ ẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀ tí obìnrin mi bá bí fún outside wedlock ó lè fẹ́. ṣé inú Quran ló wà ní. a máa gbé jáde fún inú Quran Mummy of Kufar you can take over. Okay, kí ni chapter yẹn jọ? Quran. I think Surah Al-Furqan. I think Quran chapter 25 verse 54. So. 25. Okay, 1 second. Quran chapter 25 verse 54. Yeah. So Sheikh, kí n tún àfikún ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọn lè fẹ́ra wọn nínú Islam kò sí nǹkan tó burú ńbẹ̀ gbogbo nǹkan tó jẹ́ èèwọ̀ ní ilẹ̀ Yorùbá òun ni Islam fọwọ́ sí tó túmọ̀ sí pé Islam ó wá bà ilẹ̀ Yorùbá jẹ́ ni ó wá bà ayé wa jẹ́ pátápátá nǹkan burúkú. mo fẹ́ bẹ̀rẹ̀ kan láàrin ẹ̀ náà. ok. ṣé Yorùbá ti wà síwájú Islam ni àbí Islam ti wà síwájú Yorùbá. Báyìí la ṣe máa wá béèrè tẹ́yìn bá sọ pé Yorùbá ò tí ì síwájú. ẹ ṣe sùúrù náà ìbéèrè ọ̀kan lórí ìyẹn náà. pé kíkọ dáyín lóhùn báyẹn àbí. kò yẹ kẹ́yìn béèrè irú question yẹn ṣé ẹ̀ ń sọ fún mi nísìnyí pé Yorùbá ò tí ì sí kí Islam tó wà Muhammadu wáyé 1,400 years ago are you telling me pé Yorùbá ò tí ì sí for the past 1,400 years ago is that what you are telling me. so ohun tẹ́ ẹ̀ sọ fún mi nísìnyí pé Yorùbá ti wà síwájú kí Islam tó wà àbí. kí ni nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí náà ṣe yìí kò yẹ kẹ́ ẹ ṣe báyìí náà kí n tó mọ̀ ní kò lọ bá wà blog. ok Islam ẹ dúró ẹ má worry wọ́n bí Muhammad like 1,400 years ago ẹ wá ń sọ pé ṣé Yorùbá ti wà ṣe yìí kì í kúrò bẹ́ẹ̀ náà àti ń bẹ kí wọ́n tó bí baba ńlá kú baba Adam àti Eve dẹ́yìn sọ pé òun ni aṣíwájú yín ẹni àkọ́kọ́ láti ń bẹ so ṣe yín so ẹ jẹ́ kí wọ́n bá yín treat àyà yẹn má worry sir ẹ jẹ́ kí wọ́n treat àyà yẹn pẹ̀lú yín. Okay, over 14 years ago. So, 1 second, Sheikh. So, Razan, the ayah we're treating, if we go to Al-Qurtubi, I don't know if you can read it in the background quickly. You know, it permits, if you have a daughter out of zina, you can marry, a father can basically marry his own daughter because, you know, blah, blah, blah. Anyway, okay. Okay. And he is the one who creates human beings from a humble liquid. Allah ní òun
dá àwọn èèyàn láti omi lọ́gbọ́lọ́gbọ́. then establishes for them bonds of kinship and marriage. Ó ní ó dẹ̀ fi kalẹ̀, ó fi lélẹ̀ fún wọn bí wọ́n ṣe máa yọ àwọn ọmọ wọn. For your Lord is most capable. Allah yín òun ló ní ìkápá. Okay, let me get Tafsir al-Qurtubi. 1 second. But Razan, if you want to say something about this, So, sorry. Yeah, okay, it's Razan, you want correct. to talk? Go ahead. If you want to say something I about in say Islam, can a father marry his son, his daughter? it's Sorry. Let me biological daughter from out of wedlock. This is very important. So only by marriage you can actually, according to Islam, but this is also debatable. We can go deeper if you want, but only through marriage. Then you can be sure, and guys, I need to put lines under the word sure, okay? Because as I said, we can go deeper into this, that you can make sure that your children are your biological kids. So any marriage, any boom boom, not marriage, any boom boom that happens without the marriage contract, that means that child is not your kid. So you can, according to Islam, the water from zina, the ma is zina. I mean, they are here talking about the man. The juice from the man in the zina, which is the fornication, does not prove that this child is yours. And you can F that biological daughter. Now we know it's biological daughter, but according to Islam, she's not your kid, so that's why you can F her. All right, thank you, Razan. Nǹkan tí Razan gbìyànjú láti sọ ni pé nínú ẹ̀sìn Islam, tí ọkọ àti ìyàwó tán bá fẹ́ra wọn, tán bá bímọ, tán ṣe nìkáì, tán bímọ, bàbá ò lè fẹ́ ọmọ ẹ̀ yẹn. Àmọ́ tí ọkùnrin yẹn tó jẹ́ ọkọ tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀, ó wá lọ ṣe àgbèrè níta, ẹlòmíì wá lóyún fún níta, ó wá bí ọmọ obìnrin fún. Ọmọ obìnrin tí wọ́n bí fún yẹn, ọmọ yẹn ò kí ń ṣọmọ ẹ̀. Toró kan dàbí pé Allah kàn dá ọmọ yẹn nìkan. So ọmọ yẹn ò kí ń ṣọmọ ẹ̀. So irú ọmọ yẹn sìn kò lẹ́tọ̀ọ́ sí ogún bàbá ẹ̀ torí ọmọ àlè ni. Nínú Islam, bàbá yẹn ó lẹ́tọ̀ọ́ tó bá náà fẹ́ ọmọ yẹn níyàwó kóun tún máa bá a sùn kó máa pàpàpà sùn pí ẹ̀, ó lè fẹ́ nínú Islam. Islam fààyè gbà á. Torí pé ọmọ tẹ́ bá bí out of wedlock, irú ọmọ bẹ́ẹ̀ kò kí ń ṣe ọmọ yín, kò kí ń ṣe your biological daughter. So nǹkan tí à ń sọ nìyẹn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣìṣe Saudi, ẹ ṣe sùúrù sheik, ẹlòmíín kàn ń ṣe Islam ni, kò mọ̀ pé àṣìṣe Saudi náà lòun ṣe. Torí pé àwọn ọmọ Lárúbáwá ti fi ọpọlọ wọn dín dòdò. Sheik ẹ má bínú ẹ̀yin kọ́mọ̀ bá wí ọ̀bọ̀ èèyàn kan kọ́mẹ̀tì sálẹ̀ mú dẹ̀ ní láti fún ní èsì ẹ̀. Wọ́n ti fi ọpọlọ wọn dín dòdò, wọn ò lè dá ronú mọ́. Ṣẹ́gẹ̀t, àwọn ọmọ Lárúbáwá ló ṣẹ̀ṣẹ̀ máa sọ fún wọn pé tẹ́ ẹ bá ti fẹ́ pe Ọlọ́run tó dá yín sílẹ̀ Yorùbá, ẹ ní láti kọrí sí ilẹ̀ tọ̀dọ̀ tiwa, ẹ ní láti sọ èdè tọ̀dọ̀ tiwa. Èèyàn tó bá ní sense, tó bá lè ronú, tọ́pọlọ ẹ̀ ń ṣiṣẹ́ normally, because you cannot be a normal person kó o dẹ̀ tún máa ṣe Islam. No, something téèyàn bá jẹ́ tẹ́ni yẹn tó lọ test ẹ̀ tán rí pé sense ẹ̀ ó pé ó wá ń ṣe Islam, ó ṣeé ṣe kó jẹ́ pé Muhammad Allah ló àṣàsí ti mú ẹni yẹn. Ṣẹ́gẹ̀t, èèyàn tó ní sense kò lè ṣẹ̀sìn yẹn, ló jẹ́ pé ẹni tó bá ń ṣẹ̀sìn yẹn tó jẹ́ ọmọ Yorùbá, ó ṣeé ṣe èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù fún kéèyàn explain fún, ó lè jẹ́ Fúlàní, bọ̀ tó bá jẹ́ ògidì ọmọ ọkọ tó jẹ́ ọmọ Yorùbá, á mọ̀ ìpè kìíní àṣìṣe lòun ṣe. So ẹ̀sìn Islam àwọn aláṣìṣe Saudi ló ṣe, àwọn ẹlẹ́bọ Saudi. So sheik wọ́n ti bá yín gbé kìíní yẹn jáde, wọ́n fẹ́ kà á fún yín. Wọ́n gbé jáde o. Ihun tí mo rí mẹ̀tẹ́lẹ̀ yàtọ̀ sí ohun tí ẹ kà fún mi o. Nǹkan tá a gbé wá fún yín yẹn, ẹ ṣe sùúrù, Kùránì yẹn sọ wípé òun lòun dá àwọn èèyàn láti ibi omi lọ́gbọ́lọ́gbọ́, òun dẹ̀ ṣe wọ́n ní ìbátan. Tafsiri aya yẹn, tafsiri al-Kutubi aya yẹn, ó wá ṣàlàyé aya yẹn deeply. Tafsiri al-Kutubi, ẹ ṣe sùúrù náà, máa jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀. Tí bá ti ń sọ̀rọ̀, wọ́n á gbé jáde ẹ̀rí. À ń fún yín ní reference, ẹ̀yin náà lè kọ́lé ẹ lọ wò fúnra ara yín. Àwọn èèyàn ti mọ̀ wá ń bí nǹkan tá a bá sọ, a máa gbé ẹ̀rí ẹ̀ jáde. Ẹ̀yin náà dẹ̀ lè lọ wò fúnra ara yín. Ṣé understand? Tafsir òun ló máa ń ṣàlàyé Quran. Tafsir yẹn wá ń explain nǹkan tí Allah gbà lérò as ọmọ tí wọ́n dá láti ibi omi lọ́gbọ́lọ́gbọ́. Omi lọ́gbọ́lọ́gbọ́ ni sperm àti egg obìnrin tó jọ meet.
so tafsir yẹn explain pé wedding yẹn ọmọ tí ẹ bá bí níbi tẹ́ ẹ ti ṣe wedding tẹ́ ṣe nìkan nínú wedding yẹn òun gangan ni ọmọ ẹ bọ̀ èyí tó o bá ti lọ tasẹ̀ àgẹ̀rẹ̀ bí níta kò kí ń ṣọmọ ẹ so tó o bá sọ pé o fẹ́ fẹ́ irú ọmọ bẹ́ẹ̀ o lè fẹ́ tafsiri ni ó ń ṣàlàyé Quran ó ti yé yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yin kọ́ lẹ ní Islam wá pẹ̀lú manual so manual tó dẹ̀ torí ẹ̀ wá òun làwa máa kà làwa ń jẹ́ kó yàwó èèyàn pé olórí burúkú ló ń ṣe Islam ẹ̀sìn àṣìṣe ni àṣìṣe ló jẹ́ fún àwọn ọmọ Yorùbá aláṣìṣe ló ń ṣe so tafsiri náà fẹ́ kà fún yín ẹ̀yin náà ẹ lọ yẹ̀ ẹ́ wò fún ara yín tó bá yẹ pé irọ́ ni ẹ ṣé gan. Thank you very much. So, Big Jules, are you ready? Baba sallallahu alayhi wa sallam. Kẹ́mi ọlá yín ogun bàbá mi. Ẹ gbé sókè, Mommy of Kufar. Thank you. He's exalted saying, and he is the one who created from water a human being. Òun ni òun ga jù, òun ló ń dá ènìyàn láti omi. And made lineage and marriage ties. Ó lóun dẹ̀ mú ìbátan láti ìgbéyàwó. And your Lord is ever powerful. Big Jules. Mi gbọ́ bẹ́ẹ̀ yẹn o, sorry. And your Lord is ever powerful. Olúwa yín ló lágbára jù. There are two issues in this verse. Wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ méjì àbí àwọn àròjọ nínú àyà yìí. The first issue. Wọ́n ní ọ̀rọ̀ àkọ́kọ́. He's saying, and he is the one who created from water a human being and made him, meaning. Wípé òun ni òun dá ẹ̀dá láti ara omi. You're breaking up. Túmọ̀ sí wípé. Okay, mo gbọ́ speaker mo ti gbọ́ kúrò. Okay. Ṣó dábàá? Yes. Only meaning he created a human from a drop of fluid, semen. Ó nítorí pé òun dá ẹ̀dá ènìyàn láti omi tó ń kán bí omi àtọ̀ ọkùnrin. Ẹ bọ́ sí second saying yẹn second issue bóyá kí n show ẹ̀ ń bì kó lè fast. Yeah. Okay. All right. Okay. Ẹ kí n gbé sí ń bì kó lè tè mo fẹ́ á tètè request yẹn pọ̀ gan. I have it. Ṣé mo lè sọ̀rọ̀ bá? I just have it. Yeah. Okay. Ẹ kí n gbé sí big screen padà. Okay. Because ibi ta fẹ́ lọ gangan nìyí, to be honest. So, all right. Big Jules, ẹ̀gbọ́n okay. Only ṣé kí n ka ibi tí Ibn al-Arabi ti bẹ̀rẹ̀. Oh, that probably is a good place to start. Only Ibn al-Arabi said, lineage, nasab, refers to the mixing of the fluid of the male and female in a lawful manner. So wọ́n ṣàlàyé nasab yẹn pé tí omi lọ́gbọ́lọ́gbọ́ bá papọ̀ so nípa ti akọ ọkùnrin àti tóbìnrin ẹ tẹ̀síwájú. If it occurs through sin. Tó bá tí nǹkan yẹn bóyá ẹ wá lọ bára yín sùn níbi àgbèrè. Then it is merely a created being in an absolute sense. Wọ́n ní ọmọ tẹ́ ẹ bá bí látara àgbèrè yẹn ó dà gẹ́gẹ́ bíi pé Allah kàn dá ọmọ yẹn lásán bíi ọkàn create ẹ̀ lọ́tọ̀ ni. But not established lineage. Kò kí ń ṣe ìbátan ọkùnrin yẹn. Therefore, a daughter born from fornication. Fún ìdí èyí, ọmọ obìnrin tá a bá bí látara àgbèrè. Is not included under his saying. Kò sí nínú ibi tí Allah ti sọ wípé. Forbidden to you for marriage are your mothers and your daughters. Níbi tí àwọn àáfàá máa lọ gbé wá fún yín pé irọ́ làwọn ms bàbá ń pa ẹgbọ́n nǹkan tí Allah sọ wípé Allah ti ní ó ṣe é wọ̀ fún ọkọ láti fẹ́ ìyá yín ọmọ yín. Allah wá ń sọ nínú àyá yìí wípé ọmọ yín tá a sọ yẹn o ọmọ tẹ́ ẹ bá bí látara àgbèrè kò sí nínú ẹ̀ ẹ tẹ̀síwájú. Because she is not considered his daughter. Torí wípé ọmọ tó bí lára àgbèrè ọmọ yẹn Allah kàn dá ni kò sí nínú ọmọ ẹ. According to the soundest of the two opinion among our scholars. Níbi tí àwọn ọ̀jọ̀gbọ́n tó ní ẹ̀sìn Islam níbi tí wọ́n forí kò sí nìyẹn. And soundest in religion. Gbogbo ìfẹnukò wọn nǹkan tí wọ́n sọ nìyẹn. If there is no lineage legally. Tí kò bá dẹ̀ ti sí ìbátan. Then there is no marital relations. So kò sí bàbá mi fẹ́ sọ kò sí pé mo mọ̀ rí ó tan ọmọ mi ń dìlé kò sí yẹn bẹ́ẹ̀.
Therefore, fornication does not make unlawful the daughter of a woman, nor the mother of a daughter. fún ìdí èyí wípé a wá ṣe àgbèrè yẹn o kò ọmọ tá a bí látara àgbèrè yẹn o kò sí nínú ọmọ wa. Okay, let's stop there. So irú ọmọ yẹn Hello, sir. ẹ lè ṣe kí ni ẹ lè fẹ́ tẹ́ bá fẹ́ fẹ́. Hello, sir. Mo wà pẹ̀lú yín sà. Jẹ́ kí n sọ̀rọ̀ látàtìgbà. A ti ń jẹ́ kẹ́ sọ̀rọ̀ tá a bá ti sọ̀rọ̀ a máa fún yín lẹ́rìí a ti jẹ́ kẹ́ sọ̀rọ̀ báyìí so tẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́yìn náà máa fún wa á jẹ́ ọ̀rọ̀ pẹ̀lẹ́rìí ìṣẹ́jú kan yá ẹgbọ́n sókè. Ọ̀rọ̀ lórí àyà tẹ́ mú wá lákọ̀ọ́kọ́ yẹn kò papọ̀ mọ́ tẹ̀fsírì tẹ́ lọ gbé wá jáde nísìnyìí. Tẹ́ bá fẹ́ wo tẹ̀fsírì Quran tẹ̀fsírì tẹ́ wọ́n sọ fún wa pé a lè kà tá a gbọ́yé àkọ́kọ́ ẹ lè ka mú àtọ̀. Ẹlẹ́ẹ̀kejì Ibnu Kathir ẹ lè ka tẹ̀fsírì ẹ̀. Ó ti yé yín. Tẹ́ bá lọ gbé Ibnu Kathir jáde tó bá pẹ̀lú àyà tí ẹ gbé jáde yìí ó yàtọ̀ sí wọn tẹ́ ń sọ fún wa yìí. Àgbọ́yé tí yín bẹ̀ ní pé bẹ́yìn bàbá lè fẹ́ ìyá ó lè fẹ́ ọmọ tí ìyàwó gbé wá láti ta. Àgbọ́yé tí yín lẹ́yìn fi ń tú Quran. Ìwé tẹ́ ẹ bá fọwọ́ ara yín kọ́ lẹ́ lè tú. Àmọ́ yìí tẹ́nìkan bá kọ́ ńlẹ̀ lè tú because ẹ̀ síbi tán ti tú ibi tán ti kọ́. Èyí ni jọ́rọ̀ àkọ́kọ́. Ẹlẹ́kejì ọ̀rọ̀ mi nínú Islam wọn gbà wá láàyè pé ká máa búyàn. Ṣẹlẹ̀ mẹ́rin wá. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú àdìsí. Bring the evidence for the first thing tẹ́ sọ now. Ẹni kí ni? À ń ka tafsir ẹ sọ pé kìnnìkan ṣé ẹ máa gbé tafsir títí yín wá. Màá gbé jáde nísìnyí. Màá gbé jáde nísìnyí mò ń bọ̀. Ẹ̀sìn ò faramọ́ pé ká máa bú ẹ̀sìn kan. Ẹ̀sìn tá a wà nú ẹ̀ yìí kò faramọ́ pé kẹ́ bú ẹ̀sìn kan. Àfà ẹ gbé tafsiri yín jáde ibi tẹ́ tún lọ yẹn another discussion ni torí a máa mú jáde fún yín nù wé yín pé tá a láti ní. Nǹkan méje lẹ kà ń lẹ ìjọ lẹ ká o. ẹyọ ọkùnrin tá a kà fún yín yìí sìn ẹ sọ pé kò sí ń bẹ a ní kẹ́ gbé tafsiri yín jáde. Mò ń bọ̀ màá gbé tafsiri jáde. Ẹ gbé jáde so ẹ má wọrí ẹ gbé jáde. Ni mo mọ ẹyọ kan jáde fún yín. Méjèèjì làwa máa fún yín lẹ́rìí ẹ̀ ẹ̀yin ẹ gbé tafsiri yín jáde bí nǹkan tá a sọ yìí kò rí bẹ́ẹ̀. Mò ń bọ̀ màá gbé jáde nísìnyí náà mò ń bọ̀ but ihun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé ẹ má sọ anything tẹ́ ẹ rí ni kẹ́ ẹ gbé jáde sáà ẹ lè máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ lọ́mọ́ mi ọ̀kú fà. Mo kàn fẹ́ kí Razan explain. Razan, are there any like sheikhs or imam that support that you can marry your child? I think is it Imam Shafi or Nawawi? Shafi'i, Hanbali also. Hanafi, Shafi'i, Hanafi. Okay. Hanafi actually says that he has a whole book that says that a man can it's in his book. If you want, I can look it up. It's in Arabic. It's started such a controversy because in the Hanafi is like he's a big scholar. This is what in Egypt they are using. So it says that a man can marry his mom, his sister, his grandma, his daughter. And then it says, even if he knows that they are related to him, and if he gets baby from them, he must pay, like he must take care of that child. That's in the Hanafi, by the way. It's very, very sick and twisted. Actually, because the thing is, they do believe that giving birth outside of wedlock, it only makes sure that the child is the mother's. And it will be written under the mother's. The father cannot be sure. This is why they tell you that he can marry the baby girl, because they did the fornication out of wedlock. Thank you. Ramadan. Naam. Kushe kwetu. Okay. Ó wù mí láti dá sí náà ni. Màá dẹ̀ dá sí.
أعوذ بالله من الشيطان الرجيم. Kí ló dé sẹ́yìn lẹ́fẹ́ ké ni àbí sẹ́ jẹ́ kí n ké torí kíkà lẹ́yìn mọ̀ àwa máa ń ké lọ́dọ̀ tiwa ni Ikra. ṣé ẹ fẹ́ ké ni àbẹ́yìn àbí Má èmi ni jẹ́ kí n fún ké yín torí lọ́rùn. mo ń gbọ́ yín o. Ikra. Ikra. Ó ní wàhùwà lẹ́sí àlákọ̀ mínà lè máhí basharan fajalahu nasaban wasiran wakana rabbuka qadiran. Mo ń gbọ́ yín o. Ṣé ẹ Ẹ mọ̀ kí pé ló gbogbo sọ ohun tẹ́ fún ń gbé wa? jáde ẹ mọ̀ pé ibì Kí ló kan ń ni sọ? ọ̀rọ̀ ti ń bọ̀. Ẹ kọ́kọ́ bá wa tú. Ẹ dúró ṣé ẹ mọ̀ pé ibì kan ni wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. No problem. Ẹ bá Ẹ̀yin wa kàn tú. mú àárín ẹ máa mú àárín ẹ máa mú àárín ẹ máa gé. Bá wa Ẹ tú. ṣe gbé ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ wá kí ló dé tí ẹ bẹ̀rẹ̀ níbi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀. Bá wa tú. Ẹ̀pà ní time láti ka 54 àyà lórí láìbù kan. That's Ok it. èyí tí Ẹ ẹ bá wá wa lè tú. máa fi sí àwọn èèyàn lọ́nà lẹ lè rí Ẹ gbámú. bá wa tú. Màá lẹ rí mọ́kàbá ọ̀ mi níbi náà. Wàláì mi ò wà ní fèsì ń bí nítorí bá fẹ́ ṣe ó yẹ ṣe ẹ dúrọ́pù mi aṣinilọ́nà ní gbogbo yín pátá Òjò kò sẹ́ni tó lè lẹ́kọ̀ọ́. débí kò sẹ́ni tó lè dé ààyè kò sí ní téèyàn lè wí tẹ́ ẹ lè gbọ́. Àgọ́ onílé o. Ó ti jó, ó ti ta yín lára ṣẹ́rí. Ẹ ti Èmi fẹ́ ti bá mi padà jà. wá. Oya Sheikh ṣe bóyá kẹ́ ẹ ká kínní ìyàwó tá a fẹ́ ṣẹ́rí padà sínú Àgọ́ Islam. onílé o. Ẹ ní sùúrù bàbá Àgòyà. Àwa Ẹ̀yin tá a fẹ́ fẹ́ ṣẹ́rí ṣẹ́rí padà sílé. àbẹ́ ẹ wà nídìí Àwọn tí àbòsí ẹ ẹ ní mọ ohun tó tó sùúrù ẹ̀dẹ̀ àwọn tó sínà. ń wò yín Orí gan ìpè sef Ramadan wọ́n ẹ fẹ́ dákun ẹ bá gbọ́. wa dákẹ́. Ẹ ní sùúrù àwọn tí tó ń wò yín gan wọ́n fẹ́ gbọ́ ohun tẹ́ ẹ fẹ́ wí. Torí tí wọ́n ń kà Èmi ló ti ń wá, ka èmi ti gbogbo wá. wa láyà. Ẹ Ẹ má wá wọrí ń kà èmi. á tán ẹ wá ń bè é bú. Ṣé wọ́n bú yín látìgbà tẹ́ ti wà ń bì báyìí? Afálátakìlú nàáfà. Káì. Ẹ sì gbọ́ Èmi ti wá. afàlàtà kìlì ẹjọ náà. ẹyin Àgọ́ àfa onílé o. ẹyin àfa ẹjọ ẹ wo ibi tẹ wà yìí ò kí ń ṣe ọjà ẹjọ nítorí Ọlọ́run tábà dẹ̀ ń ṣe Ramadan Àtúbò. lecture tábà ti ń ṣe a máa ń fẹ́ yé kí á sọ̀rọ̀ one after the other àfa tá a bá pè ní kó ṣí mic tá a bá ti pè ẹ́ tó bá ṣí moderator ẹ drop ẹ̀ Ramadan là ń bá sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n dẹ̀ sọ pé àwọn ò lè tú so ká dẹ̀ wọ́n ti sọ káwọn fẹ́ máa lọ wọ́n sá lọ́njọ́ ẹ̀ náà ni wọ́n ti fẹ́ sálé ní náà nìyẹn. Èmi ti wá Adélékè èyí mo kì ti í ṣe wá. mí ò tá a ti Dákun pè yín níbo la ti jọ ríra àyàmá so Adélékè nínú bo lọ́mí nìyẹn. of kufar bí a kẹ́ ẹ pè wọ́n Ẹni kán tí tú mi ò fọ́lò tó dẹ̀ ń sọ pé tí wọ́n bá ti tú ká tẹ̀síwájú. Ẹjọ bá wa ẹ̀rìndìn. bá wa lẹ́rú wọn mọ́kàbá. Ẹ ṣé Mr. Ramadan. Thank you. Bá a ṣe máa ma ṣe nìyẹn. And Àgọ́ force onílé anybody. o. We are not here to force anybody. Ẹjọ. Àgọ́ onílé o. Ẹ kalẹ́ o. Mo kí gbogbo ọmọ Yorùbá tàtà tó wà ní gbélé o. Hello. À ń kí yín sà. The first thing I want to say about this is that the platform it belongs to the group of 8 people. So we don't come here to be distract each other or make you voluntary something like make you force to do something in this platform. So the platform is not belong to us. So we must follow the rule and regulation of the platform laying down. So for beginning this program with you, so I want you to please give me a 3 chance. Please, I'm just pleasing. So I want the platform to give you just only one person to discuss with and give me the maximum of 20 minutes if you can possible, please. And when starting the program with you people, I want us to speak Yoruba fully, not English. Yoruba Raman, fully. you're just repeating what you're warning other people from. You're giving us order on our own platform. No, it's a please. I'm not giving orders. Mommy of Look Kufar, at, I'm not I giving take charge orders. quickly, Ejo. Please, I'm not giving orders. So because when I'm speaking with the police, and the police means Ẹjọ. pleasing. So let's start, please. Ẹjọ. Okay. Ẹ bá wa tú àyà yìí. The ayah said, and he is the one who creates woman, bring from the human being liquid, then estimate for them bonds for
kinship, and marriage, for your Lord is the most capable. Kí ló ń sọ? Kí ló ń sọ nínú àyà yẹn? Nínú àyà tí mo kà jáde nísìnyí. And he is the one who creates human beings from a ó ní òun nìkan ni ọba kan tí ó dá àwọn èèyàn láti inú omi gbọ́lọ́gbọ́lọ́. and then establishes for them bonds of kinship and marriage. Mo sì dá a kalẹ̀ láàrin wọn ìsopọ̀ àti ìgbéyàwó. For your Lord is the most capable. Ọba yín ni alágbára jùlọ. Okay. Now, Yeah. tafsir la kà. A dẹ̀ ti rí nǹkan tá a sọ, mo máa gbé sókè nísìn. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́, ẹ bá wa kà láti ibi tó sọ Ibn al-Arabi. Kẹ́ máa kà lọ. Ìṣe Ṣé kí n kà kẹ́ bá tú? ẹ máa kà jáde because mi ò rí dáadáa. Ibn al-Arabi said, oh yeah, Mo ń gbọ́. ẹ máa tú síta. Láti Ní bo Yorùbá. nìyẹn. Ẹ máa tú nǹkan Ibn tí mo al-Arabi sọ. said. Lineage Mo ń gbọ́. refers to the Ibn al-Arabi sọ yí pé mo ń gbọ́ yín máa kà. Ibn al-Arabi sọ yí pé Lineage refers to the mixing of the fluid of the male and female in a lawful manner. ìdásílẹ̀ ń sọ pé ìpapọ̀ nǹkan ọmọkùnrin àti tóbìnrin lọ́nà tó tọ́. If it occurs through sin, tó bá wà lọ sílẹ̀ láti ibi ọ̀nà àánú then ọ̀nà it ẹ̀ṣẹ̀ is tó bá lọ sílẹ̀ láti ibi ọ̀nà ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ni ọ̀nà ẹ̀ṣẹ̀. then it is merely a created being in an absolute sense. Ó jẹ́ ohun tó jẹ́ nǹkan burúkú. Nǹkan tó sọ kọ́ nìyẹn. Then it is merely a created being. It's merely a created being. Now, absolutely. In an absolute sense. Ó jẹ́ ohun tí a dá ní ọ̀nà tó dá. Ó kàn jẹ́ nǹkan tá a dá ni. It's just another èèyàn. Ó kàn jẹ́ nǹkan tí a dá. Yeah. But not established lineage. But not established lineage. Kì í ṣe ohun tí a fọwọ́ sí. Therefore, so, a daughter born from fornication ọmọ tí a bí láti bí ọ̀nà is not included under his saying. Kò papọ̀ mọ́ ọmọ tá à ń sọ. Forbidden to you for marriage are your mothers and your daughters. Ẹ lè fẹ́ sì tún lè fẹ́ ìyá rẹ̀ náà. No, sọ pé ẹ lè fẹ́ o. Forbidden to marriage. Wọ́n kó ti àyà kan nínú Quran ni o. Ṣé mo pa àyà kan sọ pé forbidden to you are your mothers, your daughters. A lọ sí àyà yẹn nísìn. Forbidden to marriage. Ẹni sùúrù. Ẹ gbọ́, therefore, a daughter born from fornication. Yeah. Ẹ máa tú. Ọmọ tí a bí láti bí ọ̀nà tí ò dá. Is not included under his saying. This is Allah's saying. Is not included under. Oh, wait. Can you stress ẹni sùúrù. Mr. Denike, Múlíkà wà lókè. Múlíkà lè máa tú. Ẹ mute yín máìkì yín àfà. Gbàtẹ́ ti ń sọ òyìnbó lẹ́ẹ̀kan tí mà pé wà láti dé. So ẹ jáde sọ èyí tá a gbọ́. Ìyá wa gbé sókè. Bí wọ́n kékeré mo gbà lọ́wọ́ wọn. Only if it occurs through sin. Tí nǹkan yìí tó bá ṣẹlẹ̀ nípasẹ̀ tẹ̀ṣẹ̀. Then it is merely a created being in an absolute sense. Ọmọ tá a kàn dá lásán ni níwòye tó lálàáfíà. But not established lineage. Eléyìí kì í ṣe ìbátan. Therefore, a daughter born from fornication. Fún ìdí èyí, ọmọ tá a bá bí láti ara àgbèrè. Is not included under his saying. Kò sí nínú nǹkan tí Allah sọ o.
in the ayat also, forbidden to you for marriage are your mothers and your daughters. Àwọn tí a kọ̀ fún yín láti fẹ́ ó ní ìyá yín àti ọmọ yín. Because she is not considered his daughter. Nítorí pé eléyìí kì í ṣe ọmọ ẹ̀. I am Adeleke. No, I'm not arguing. No, Wait. man. I mean, look, If I'm you tired. I'm tired. No, Let me finish. no. Please. We are discussing with each other. Oh. Wait now. I don't like this. If by time to properly and Carlo I won't take your time and come on to listen. And no, I mute. Me like a distraction, yeah. Kilo day now. Therefore, a daughter born from fornication Fún ìdí èyí, ọmọ tá a bá bí látara àgbèrè is not included under his saying, kò sí nínú nǹkan tí Allah sọ nínú àyà Quran. forbidden to you for marriage are your mothers and your daughters. Àwọn tá a kọ̀ fún yín láti fẹ́ ó ní ìyá yín àtọmọ yín lóbìnrin. Because she's not considered his daughter. To mention Oh my gosh. Okay, Can you shut let's go. the F up? No, this is annoying. You're going to read it. And I think Mr. Delicate too. Go ahead, because you're pissing me off. Delicate. Mr. Delicate, carry on. So, I think Kajari, mommy of Kofar, I think Kajari is sitting with you. So why would you be interrupting me twice in a row? Can you have some manners? I'm not interrupting. Okay, you did interrupt me twice in a row when I was reading. Can you mute? Because you're pissing me off now. Okay, continue. It's so irritating. I'm having to repeat now. Kilo day now. I swear, if you interrupt me the next time, I'm going to blaspheme your prophet. Trust me, you're pissing me off. Therefore, a daughter born from fornication Fún ìdí èyí, ọmọ tá a bá bí látara àgbèrè is not included under his saying, kò yọ nínú ọ̀rọ̀ tí Allah sọ nínú Quran. forbidden to you for marriage are your mothers and your daughters. Ọmọ tá a kọ̀ fún yín láti fẹ́ ó ní ìyá yín o àtọmọ yín lóbìnrin. Because she's not considered his daughter. Nítorí pé kò eléyìí tá a bí látara àgbèrè yìí kò rí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀. According to the soundest of two opinion among our scholars and soundest in religion. Gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n wa nínú Islam àti nínú ẹ̀sìn Islam àtàwọn Allah bí wọ́n ṣe sọ. If there is no lineage legally. Tí ó bá dẹ̀ ti sí pé ìbátan tó jẹ́ ìlànà Sharia. Then there is no marital relations legally. So ọmọ tá a bá bí láti bẹ̀ náà kò í ṣe ọmọ Sharia. Therefore, Fún díẹ̀ fornication does not make unlawful the daughter of a woman nor the mother of a daughter. Wọ́n ní fornication àgbèrè o kò mú ọmọ tí ò tọ́ kò sọ di ọmọ tó tọ́. Yeah, can you wait there, please? Now you can respond. Well done. This platform is not meant for argument. It's meant for clarifications. Try to understand. So when you say something and I'm backing you back, so don't see why you distract me. Okay? So if you will have to make clarification to me. So I also have my own clarification. This is not an argument that something about it. Okay? No, wait. You have to so think am I far about any ring at something. No, so she go distract me, but she distract me. So anything about so you will talk about to be the so it doesn't mean me. You read out right now, so you go and fix your manners and come back when you're ready. There was no need for that. You're too arrogant for no effing reason. Mr. Razak Eteswaju. Ẹ bá wa confirm o ṣé nínú Islam ṣé bàbá lè fẹ́ ọmọ tó bá bí nínú zina? Bá wa confirm o. Go ahead, Mr. Razak. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká sọ òdodo, ẹ jẹ́ ká tú àwọn èèyàn wa lẹ̀ kúrò nínú ìgbèkùn. Òdodo la wá ń sọ ń bí o, ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jí o.
ṣé olúkodo àbí olùkódò àlìtàlí 001 ṣe wà ń bẹ̀ ẹjọ́ àmàlẹ́lẹ̀ ṣe ń gbọ́ mi ṣá gbọ́ à ń gbọ́. gbọ́ yín. olùkódò wo àwọn olùkódò ó ti sá lọ ó ní shrank himself ẹjọ́ àwọn mùsùlùmí tó farabalẹ̀ tán lè sọ òótọ́ tọ́jú lódodo àwọn nìkan wá sókè èèyàn kan ní ms la not to lie to you ẹ ti ọpọlọ yín ò ṣiṣẹ́ rárá àálà yín ò rí nǹkan gbélé yín lọ́wọ́ àfi kẹ́ máa ṣépè la not to lie àlá fúnra rẹ̀ la not to lie àwọn àpọ̀jù àwọn òmùgọ̀ ẹgbẹ́ òun sókè jàre. before kí bàbá yẹn kó tó sọ̀rọ̀ mi bá sọ wípé tí òyìnbó tẹ́ ẹ̀ bá understand ìbò tẹ́ ẹ̀ bá tí ẹ̀ ń sọ bóyá kẹ́ ẹ má wulẹ̀ sọ tẹ́ ẹ bá mọ̀ tẹ́ bá ti mọ̀ pé òyìnbó ẹ̀ nílé tú tẹ́ bá sọ so ẹ jẹ́ ká sọ Yorùbá tí gbogbo wa jọ gbọ́ so kẹ́ ẹ fi ìgbélẹ̀ fẹ́ mi tí ẹ̀yin kọ́ mò ń sọ ẹ̀yin kọ́ ni mò ń sọ ẹ ṣe sùúrù so tí ìyàwó bá ti béèrè ìbéèrè lọ́wọ́ yín ẹ down straight ẹ ṣe. Yorùbá ni mò ń sọ Yorùbá ni mò ń sọ so mo rẹ̀ pé mọ́mí of Kufar ó gbọ́ Yorùbá tí mò ń sọ English tí mò ń sọ náà ó sì tún gbọ́ nǹkan tí mò ń sọ so nǹkan tẹ́ ẹ̀ka dáre nísìn kó bẹ̀rẹ̀ question tó fẹ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ jàre. mo ti bí yín ọmọ oníṣẹ́ nínú Islam ṣé bàbá lè fẹ́ ọmọ ẹ̀ tó bí láti inú fornication zina. Bàbá ò lè fẹ́ ọmọ rẹ̀ tó bí láti inú fornication zina. Àyà tí ẹ sì kàjáde nísìn ó ṣàlàyé pé ọmọ tí o bí láti ara zina tó o bí láti ara zina àkámọ́ ọmọ rẹ̀ ohun tó sọ ń bí báyìí sí nìyẹn tẹ́yìn tó lẹ̀ tù àkámọ́ ọmọ rẹ̀ àwa ṣe é fún ọ it is forbidden for you your mother your wife and your son ihun tí èèyàn mi tó Ayamade tó translate ní Yorùbá jáde nísìnyí yẹn so a ṣe ní kí wọ́n máa ń pè ní Yorùbá a ṣe léèwọ̀ fún ẹ láti fẹ́ ìyàwó rẹ ìyá rẹ àti ọmọ rẹ. Let's go. Mr. Adeleke ẹ bá wọn sọ̀rọ̀ ẹjọ́. Adeleke sọ̀rọ̀. nǹkan tẹ̀mí tiẹ̀ wo ni pé bóyá ká wo èyìnbó yẹn kan tu torí ó rà èyìnbó yóò yé wọn gan wọn kàn ń sọ ni so ẹ kà kẹ́ ẹ máa tu fúnra yín. àfà nígbà tí wọ́n ń ka kínní yẹn ẹ rí tí wọ́n sọ wípé níbi tí Allah ti sọ wípé a ti ṣe léèwọ̀ fún yín àwọn ìyá yín àti àwọn ọmọ yín wọ́n wá tẹ̀síwájú wọ́n ní ọmọ tẹ́ ẹ bá bí láti ara àgbèrè kò sí nínú àwọn ọmọ yẹn tí wọ́n sọ kínní yìí wà very clear àfà àwa náà a dẹ̀ ń jẹ́ fún yín ẹ ṣe sùúrù sà àwa náà ń ṣàlàyé fún yín nínú Islam bàbá ó lè fẹ́ ọmọ ẹ̀ kò kí ń ṣe ọmọ ẹ̀ tó bí nínú ìgbéyàwó yẹn gangan àmọ́ ọmọ ẹ̀ tó bí látàrí àgbèrè tó ṣe alákíní yẹn nǹkan tí ò bá sí nínú Islam lọ́dọ̀ tí wọ́n ń bì àwa ò kì í sọ so téèyàn kan bá sọ pé ẹ sọ pé bàbá lè fẹ́ ọmọ ẹ̀ a máa sọ pé irọ́ ọmọ tó bá bí látara àgbèrè òun ló lè fẹ́ tẹ́ ẹ bá rí ọmọ tẹ́ ẹ bá bí látara àgbèrè ọmọ yẹn irú ọmọ bẹ́ẹ̀ kò lè jogún bàbá ẹ̀ nínú Islam tẹ́ ẹ bá fẹ́ pín ogún mo parọ́ ms baba ṣé mo parọ́ ẹ dá mi náà ṣọmọ yẹn lè jogún ohun tẹ́ ẹ sọ láti ní ṣọmọ yẹn lè jogún ẹ jẹ́ kí wá ṣàlàyé ẹ kí n ṣe ẹ ìkọjẹ ṣe sùúrù sà ẹ ṣe sùúrù àáfà a máa ń fẹ́ kíkiní ṣe rí nǹkan tá a bá ń sọ bí a máa ń break it down a máa ń fẹ́ kó yé àwọn èèyàn tó ń gbọ́ wa ṣe get ẹ ká break it down kó yé àwọn èèyàn tó ń gbọ́ wa dáadáa á lè yé wọn ọmọ tá a bá bí látara àgbèrè irú ọmọ bẹ́ẹ̀ ṣó lè jogún bàbá ẹ̀. kò lè jogún bàbá rẹ̀. kò lè jogún bàbá ẹ̀ torí kò tán pẹ̀lú bàbá yẹn ó ti yé yín ìdí nìyẹn tó fi ń sọ bí pé irú ọmọ bẹ́ẹ̀ náà nínú Islam a lè fẹ́ wọn àwa kọ́ la sọ tafsiri ló ṣàlàyé ìwé irọ́ kí ló ń ṣe yín báyìí náà tí nǹkan bá wrong ẹ ṣe sùúrù àfà ẹ ṣe sùúrù ẹ jọ ṣe rí tí nǹkan bá wrong gbogbo wa mọ̀ pé nǹkan yìí wrong but tí Islam bá fọwọ́ sí nǹkan tó wrong ẹ má sọ pé torí pé ó jẹ́ nǹkan tó wrong ẹ wá fẹ́ sọ pé kíní ìta bá sọ ẹ jẹ́ ká sọ bó ṣe rí let us call a spade
ẹ̀yin kọ́ lẹ sọ bẹ́ẹ̀, ẹ̀yin kọ́ lẹ ẹni ní bàbá Islam, ẹni ẹ̀yin kọ́ sọ̀rọ̀ lẹ ṣé mo lè lẹ̀sìn. sọ̀rọ̀ ṣé fún mi láyè kí n sọ̀rọ̀ Ó dá ẹ sọ̀rọ̀. ẹ pè mí wá sínú ẹ gbà mí ẹ accept request mi sínú program kẹ́ lè fún mi ní clarification so ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tẹ́ fi ń síwájú ẹ jọ̀ọ́ tẹ́ bá lè win mi ní alẹ́ yìí máa fi Islam lẹ̀. A ò ṣe competition bíi tá a fẹ́ I'm win ní sà. not clarification ni tẹ́ bá fi lè fún mi ní Àwa ti ẹ̀rí clarify àti fún yín ní tẹ́ fún mi ní ẹ̀rí tafsiri. tó dájú pọ́nbélé o tafsiri tẹ́ mú wá mi báyìí kí ẹ ṣe tafsiri lẹ́mú wáyìí so kí ẹ ṣe tafsiri rẹ̀ lẹ́mú wáyìí so tí ẹ bá fẹ́ fún mi clarification ìgbà tí mo dé mo bá ẹni sùúrù tafsiri ẹ̀ la mú wá. ẹ jẹ́ kí n gbé kí o rẹ̀ sí kán bá wa kà á. Ẹ bóyá kẹ́ gbé Arabic ẹ̀ sí Ayamadele tafsiri ní ẹ̀ la gbé sùúrù wá. mute aláyé yìí mute Michael tá a bá ti fẹ́ ọ̀rọ̀ pẹ̀lẹ́ rí ni a máa lọ sí bọ́ọ̀lù sí. Ẹ jọ ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá, ẹ jọ gbogbo nǹkan tá a bá sọ. Ẹ ṣe sùúrù àfà. Ẹ máa kọ́lẹ̀, tẹ́ ẹ bá lè kọ́lẹ̀, ẹ lè screen record wa tá a bá ń sọ. Tafsiri ni Quran chapter 25 verse 54. Kẹ́ ẹ mú tafsiri rẹ̀ sálẹ̀. Òun náà ti fẹ́ gbé wá yẹn àfà ẹ máa wò. ìgbà tí mo dé ní àfà Ẹ ṣe sùúrù àfà. ẹ ṣe sùúrù Wọ́n ti fẹ́ gbé 25-54. wá Quran chapter 25 verse 54. Àwa kọ́ la sọ. ẹ tẹ̀ bá wa Ẹ kà bá á pé verse 54. ohun tí ẹ ń tu yàtọ̀ sí àní ẹ tó wà sì ń bẹ̀rẹ̀ mute Michael yín aláyé yìí ẹ jọ. 54 nìyẹn. Ó yẹ mú tafsir rẹ̀ sálẹ̀. Tafsir ó yẹ gbé sí Arabic, Arabiya. Àbí tafsir èwo ló ẹ sún sálẹ̀. Okay, mo ó fẹ́ nìyẹn. mo ti shrink ẹ̀ sí kékeré bẹ́ẹ̀ ṣe ní Okay. ńlá. Al-Kutubi tẹ́ ń rí Ó nìyẹn. Ẹ lè gbé fún wọn kàn ká. afa ikra. Tadeleke, ẹ zoom in a bit more kó tóbi díẹ̀ sí ẹ press setting yẹn kẹ́ zoom in. ayé àti ẹgbẹ́ jáde sí yẹn níbi àárín tó wà ẹ jẹ́ ká mú látòkè ká máa tú bọ̀ àṣálẹ̀. ó yá ìka tafsiri Al-Kutubi ẹ̀ nìyẹn. the same thing náà lè gbé jáde the same thing that can last náà lè gbé jáde nísìnyí so mo wá sọ fún yín pé kẹ́ ẹ gbé jáde láti òkè láti ibi tí ó ti bẹ̀rẹ̀ that is verse kí lélẹ̀ mo ń bọ̀ nù kún ẹ̀mí dán. ṣẹ́rí verse tẹ gbé nísìnyí ẹ jáde síta kẹ́ wá lọ sí òkè lókè ká gbé láti ibẹ̀ ká máa bí explain bọ̀ akẹ́yìn gbé àṣálẹ̀. lọ́dọ̀ tí yín kẹ́ máa kà á tafsiri tẹ́ ní pé kò sí ní 54 tafsiri. verses lórí kíni. Ẹ jọ tẹ́ bá fẹ́ yẹn gẹ̀jẹ̀ kúrò jọ. Àáfà látẹ̀ẹ̀kan ẹ ní pé wọn ò fún yín ní àyè láti sọ̀rọ̀. Wọ́n wá fún yín láyè ìsìn. Ẹ̀yin ẹ̀ ṣe sí kámẹ́rà yín kẹ́ gbé jáde lọ́dọ̀ yín ká má rí kẹ́ máa kà látọ̀dọ̀ yín because we This is don't my new understand this, what you really this is want. my new TikTok account is what my TikTok account was banned this is the new They one read so it I to don't feel like us. Wọ́n ti gbé wá ẹ̀ka fún wa. the same thing that A can last lè náà ní àwọn so what I'm a saying lot of requests pọ̀ nísàlẹ̀. a lot of requests pọ̀ clarification la fẹ́ múlíkà dákẹ́ clarification la fẹ́. ṣé ẹ ní láórí ẹni ìmọ̀ kaba ṣé máa ka tafsiri tó ẹ sọ pé kò sí nǹkan tó wà ń bẹ kò sí nǹkan tó wà ń bẹ nìyẹn àti gbé wá fún yín nìsín báyìí ní Arabic ṣé ẹ Ayamadele máa ka àbẹ́ ẹ̀ lè kà á. nǹkan tí mò ń sọ gbọ́ nǹkan tí mò ń sọ mo sọ fún ẹ pé kí o jáde síta kí o wá lọ sí òkè kó o wá gbé sí tafsiri rẹ̀ kí n wá kà fún ẹ so the same tafsiri tó bí jáde tá a kà lẹ́yìn kan òun náà. Ẹ wọ lọ tap screen. No time to waste. All these cry babies, all these overgrown men, overgrown toddlers. Wọ́n máa ń ṣe bí ọmọ kékeré. Chai! Àwọn manipulators, àwọn gaslighters.